Orúkọ mi ni Comrade Ayọ Ologun tí mo jẹ́ oníròyìn àti ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn. Nípa owó tí ìjọba àpapọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ìpínlẹ̀ tí kò sì yọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀, ìyẹn owó 2 billion tí wọ́n ní kí wọ́n fi ṣe ìgbáyégbádùn fún àwọn ará ìlú torí ìnira tí ìrànwọ́ tán yọ kúrò lórí owó epo tó dá sílẹ̀. Fún èmi àti ní èrò ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo gbà pé mò ń ṣẹnu gba ẹnu sọ fún, ìwà ìkà gbáà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ń wù nípa fífi ẹ̀tọ́ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun dùn wọ́n. Owó tá à ń sọ yìí kì í ṣe pé bóyá ìpínlẹ̀ Ọ̀ṣun ló ní o, kì í ṣe pé bóyá ìpínlẹ̀ Ọ̀ṣun ló kó jọ àbí nínú àsùnwọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun láti yọ owó yìí. Ìjọba àpapọ̀ ló gbà á lérò ní oṣù mẹ́rin sẹ́yìn torí ìyà tó ń jẹ àwọn èèyàn láti sọ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ gba bílíọ̀nù méjì láti rí i pé ẹ ṣe ìgbé ayé àbí ẹ gbé àwọn ìgbésẹ̀ tí yóò rọ àwọn ará ìlú yín lọ́rùn. Oṣù kẹrin rèé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tán ti gba owó yìí tí wọ́n sì gbé ìgbésẹ̀ kankan láti rí i pé wọ́n fi owó ìra nǹkan fún àwọn aráàlú, bóyá ní jíjẹ ni, ní mímu ni, àbí láti pèsè nǹkan amáyédẹrùn. Ìbéèrè mẹ́ta ló yẹ kó máa jà lọ́kàn wa gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pé tí ìjọba Adémọ́lá Adélékè ò bá kí ń ṣe ìjọba ìkà ni, ṣé èèyàn máa ń fi owó pamọ́ nígbà tí ebi ń para ìlú? Kì í ṣe pé bóyá owó tá ṣẹ̀ṣẹ̀ ń ṣàjọ, owó tán ti kó jọ síbì kan ni ẹ wá lẹ́kọ̀ọ́ pamọ́ nígbà tí ebi àti ìyà àti ìṣẹ́ tó ń bá àwọn ará ìlú fínra. Ó ń ìkà àbí ìjọba tí ò ní àfọkànsìn, tí ò ní ìfẹ́ aráàlú nìkan ló lè ṣerú ìgbésẹ̀ tí ìjọba ìgbé. Ìyẹn ìkíní. Ìkejì ni pé bílíọ̀nù méjì tá à ń tọ yìí láti bí oṣù mẹ́rin tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé pamọ́ síbì kan tí wọ́n láwọn ń rò ó nǹkan táwọn fẹ́ fi ṣe. Owó èlé tó wà lórí bílíọ̀nù méjì bí ẹ bá ṣàfowópamọ́ sílé ìfowópamọ́ yóò lé sí ni. Bílíọ̀nù méjì ìṣọmọ kékeré owó. Gbogbo owó tó ti gun orí owó bílíọ̀nù méjì láàrin oṣù mẹ́rin sẹ́yìn tíjọba àpapọ̀ ti fún wọn, àpótá ní èrè orí 2 billion naira àpótá ló ń lọ. Ṣé ìjọba ó jẹ́wọ́ fún wa iye tí ó ti jẹ́ èrè tó gun orí 2 billion yìí láàrin oṣù mẹ́rin? Ṣé wọ́n ó sọ fún wa iye tó ti gùn, owó tó ti gùn àpótá ló rogún sí, àbí kí ni wọ́n fẹ́ tó fi èrè orí 2 billion yẹn ṣe? Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tó dé pé àwọn ará ìlú òkè ń béèrè ìbéèrè, wọ́n ó gbèrú owó ìpamọ́ fóṣù mẹ́rin àbóṣù mẹ́fà, èrè orí ẹ̀ yóò tó padà bọ́ sápò àwọn kan níjọba nígbà tí ebi sì ń para lù. Ṣó dìgbà tí àwọn èèyàn bá tó ń ṣubú lulẹ̀ tó ń kú nílùú Òṣogbo àtàwọn ìlú míì kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó mọ̀ pé ebi ń para lù? Owó yìí kì í ṣe owó Ọ̀ṣun, wọ́n fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti pín àbí láti fi ra nǹkan amáyédẹrùn, láti ṣe nǹkan amáyédẹrùn fáwọn ará ìlú ni. A gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí bí wọ́n lérè pé ìyà tó gẹ́ ẹ lè wá lọ kówó owó tán kó fún yín láti mú ìgbé ayé rọrùn fáwọn ẹ̀kẹ́ lọ kó pamọ́ kó wá dìgbà tíjọba yín ó pọ̀dún kan ẹ wá kó jáde ẹ wá ṣe ètò ẹ wá máa kà mára àwọn àṣeyọrí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fọ́dún kan. Ó yàtọ̀ síra wọn. Tí nǹkan bá sì jọra wọn ni, tí kọ̀ọ̀kan bá jọ kínní kan ni à ń gbé jùlẹ̀ ni. Ẹ kó owó yìí jáde, ẹ fi ṣe nǹkan tíjọba àpapọ̀ ní kẹ́ fi ṣe kí ìgbé ayé kó lè rọrùn fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun.